Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan ìjọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú Kwara. Gẹ́gẹ́ bí àwọn èèyàn wa bí wọ́n ṣe máa ń jíròrò, tí wọ́n máa ń sọ̀rọ̀, tí wọ́n máa ń contribute nípa bó ṣe ń lọ. So ìyẹn náà ni a mú wá fún yín. A ní kí ẹ̀yin fi wá sí wa nílé, kẹ́ tún fi eléyìí, kẹ́ tún fi ṣe àríkọ́gbọ́n, kẹ́ tún gba àwọn àṣírí tí àwọn tí wọ́n jẹ́ ọmọ Kwara State tí wọ́n tú nípa àwọn Fúlàní darandaran àti ipa tí àwọn gọ́fìmẹ̀ntì wa tí wọ́n ń kó àti àwọn ọ̀gá àjàgùntà, àwọn tí wọ́n jẹ́ military, ipa tí àwọn náà ń kó, bí wọ́n ṣe sọ ẹ̀mí àwọn èèyàn, bí wọ́n ṣe sọ di nǹkan tí wọ́n fi ń ṣe business. Gbogbo ẹ̀ náà ni a ní ká mú wá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ bá wa comment. Ẹ jẹ́ kí a mọ opinion tẹ̀yin náà nípa gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní Kwara State, because akúkú mọ̀, gbogbo wa náà la mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ governors wa tí wọ́n jẹ́ adarí wa, wọ́n máa ń gba security vote. Ìyẹn dẹ̀ ni wọ́n gbọ́dọ̀ máa fi kéta fún àwa tí a jẹ́ aráàlú. Bọ̀ ṣé wọ́n ń lò bó ṣe yẹ kí wọ́n lò? Ṣé kò kí ń ṣe pé wọ́n fi òṣèlú, wọ́n fi manipulate things, wọ́n wá ń da àwa aráàlú? Àwọn ló ní majority when it comes to Yoruba that area, àwọn ló ní majority, but àwọn Fulani wọ́n ti ní wà deeply rooted in that place. That means it will be very difficult to do anything. So a kò máa gbà pé Ìlọrin yẹn kò lè ní ọ̀kan ṣe sí kí yẹn ti lọ nìyẹn. Ìwọ̀n tó bá tẹ̀wá rẹ̀ máa ṣe táwọn máa ní ọba ní Ìlọrin ayé better. At least àwọn èèyàn sì mọ̀ pé okay wọ́n ní allegiance wọn sí a particular person, but they are all playing allegiance to Emma ẹni. Despite the fact pé wọ́n sọ pé wọ́n lórúkọ Yorùbá, orúkọ Yorùbá yẹn kò ti drop tipẹ́tipẹ́, pé jẹ́mà báyìí kò jẹ́ Kọ́lápọ̀ mọ́, Gàmbàrí yẹn ló ń lò straight, kò jẹ́ Kọ́lápọ̀ mọ́ rárá. So at the end of the day, àwa náà la máa fight for kí ni, but the political leaders here, if they don't push them, nothing will happen. I'm sorry about that. So mo kàn fẹ́ ní sáré cheap submission mi bẹ̀yẹn ni. Ẹ kí tún ju eléyìí sí irú ẹ̀ ní ibùfẹ́ bá play lẹ́kọ̀ọ́, wọ́n fẹ́ wọnú wa, wọ́n fẹ́ wọnú wa bíi ti Ìlọrin, a ní láti gé wọn dànù. Wọ́n ṣe ń gbé ọba káàkiri lẹ́kọ̀ọ́, wọ́n fẹ́ kó sí wa láàrin, ká má lè lé wọn kúrò ń bẹ́ẹ̀ mọ́. Ibo lágbára yẹn wọn ò ní agbára. Irú ti Ìlọrin yẹn ló fẹ́ fún wa lẹ́kọ̀ọ́. Wọ́n bí wọn dá. A máa ṣe gé orí wọn bí àgékù ejò. Wọ́n bí wọn dá. Wọ́n bí wọn dá àwọn yẹn kẹ̀. Àwọn yẹn wọn ò lẹ́mìí tó àwọn tó máa ń wéwèé kúwe yẹn ní àwọn ará bíbá. Ó ti yé yín. Ká má sọ pé ẹ jọ̀ọ́. Ẹnu làwọn yẹn ní. Ká má sọ pé wọn ò bí wọn dá. They don't have the political will. Akọmi, mo lọ sí platform kan ní alẹ́ Igbo unification. Àjọ dàrúgbọ̀n ń bẹ̀. Woman kan tó drop not quite long. Àpàdé ń bẹ̀. She understand. I was having an argument with that guy. Ó láti gbé yàrá yẹn ṣe pè ní. Because ọ̀rọ̀ wa ò papọ̀, wọ́n expect pé kí n máa support àwọn nǹkan tí mò ń sọ kò fara gbé yàrá yẹn ṣe pé gbé Yorùbá gbogbo Yorùbá no go better for now, you can see the pain in them. However, àwọn wọ́n máa ń wo playbook, òun náà fi máa ń tẹnu mọ́rọ̀ Ìlọrin. I think you understand. Wọ́n lè wo irú nǹkan tó ṣẹlẹ̀ nílọrin yẹn, káwọn náà fẹ́ play same game pẹ̀lú wa. So we have to be very very careful about leave anything for chances. I think you understand. So ká má máa sọ pé bóyá wọn ò tó bẹ́ẹ̀ àbí a máa fààyè lẹ̀ rárá ni. Mr. Ne wọn ò ní political will yẹn ní Naija ta wà ń sìn. Wọ́n ti ní ní Ìbàdàn, wọ́n ti ní ní Ìjẹ̀bú. No, Mr. Martin. Wọ́n ti ń gbé palace wọn káàkiri. Wọ́n lè gbọ́ àwọn àgbélé. Tèmi palace náà ni Fúlàní gbé wá sí Ìlọrin. Òun náà mò ń sọ, ṣe bí tó ṣe ń gbé wèrè wọn wá la ṣe ń dá padà fún wọn, òye yín. Àwọn palace wọn ṣùwà lẹ́kọ̀ọ́. Wọ́n sì ní méjì lẹ́kọ̀ọ́ mẹ́yìn. Wọ́n ṣe bí àwọn kan nu wọn ló ti wà lẹ́wọ̀n sìn. Tèmi kàn sọ ni pé the same tactics tí Fúlàní lò ní Ìlọrin ni Igbo fẹ́ lò fún wa. Ẹ̀bà ayé sì ti yàtọ̀. Wọ́n fẹ́ ní Ìbàdàn, wọ́n fẹ́ ní Ìjẹ̀bú, wọ́n fẹ́ ní zonal zone, àwọn olórí burúkú ẹ̀dá.
no wọn bí wọn dá wọn tí ẹ wo ayé tá wà ń sìn níbi tá wà ń sìn àwọn ọmọ Yorùbá nígbà that's all àwọn ẹnu làwọn kàn nìní ẹnu òṣì tó yẹ máa lẹ́nu tó dẹ̀ máa wọ ẹ̀wọ̀n tó bá try ẹ̀ àwọn ṣe bá àwọn ọba wọn tí náà ń jẹ ọbẹ̀ ẹ̀wọ̀n ń sìn so ká máa wò àwọn yẹn kẹ ọmọ lágbára o. ṣe rí àwọn ilé ló yẹ ká dojú kọ because ẹ mọ̀ pé ṣe rí àwọn wèrè yẹn wọ́n ní political will yẹn gangan ó ti yé yín wọ́n ní political ó dẹ̀ ní reason tó fi pín National Assembly yẹn tó yẹ rí yẹn tá bá wo balance of power níbẹ̀ yẹn ẹ rí nǹkan tó ń ṣe ọgbọ́n àrékèrèké burúkú ló ń ṣe ní National Assembly yẹn so tó bá fẹ́ ṣe anything ọmọ ibi tó ti lè wọlé bọ̀ ṣe rí àwọn ti ara bíbà tàbí social media gan lásán ti ń sá sẹ́yìn ká tó wá sọ pé ìta àgọ́ bẹ́ẹ̀ yẹn Yorùbá gọ̀ akọ̀ jẹ́yàn kan tó yẹ ń pé akọ̀ labour akọ̀ máa kọ́kọ́ máa wò ná tó bá tó tàn tá máa act àwọn ń bo wọn kéré. ojú ti là ju gbogbo nǹkan tó ń ṣe fún wa lọ́sìn nǹkan ìjà táwọn bàbá wa ti jà for like 1,000 years ago làwọn ṣẹ̀fẹ̀ máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni o ṣẹ̀fẹ̀ máa gbalẹ̀ gíráàbù ọ̀tà ayé ò ṣe gbogbo yẹn mọ́ àwọn náà kàn try. nǹkan tẹ́mi ṣàfẹ́ ká ṣe ni pé ọ̀rọ̀ ilẹ̀ títà yẹn at least ká find other ways tá a máa fi ta nípa tó wọ́n bá pè for economic reason bàbá ní ìlà kò yẹ ká máa talẹ̀ outrightly mọ́ ọgbọ́n lọ́dẹ̀ ń dánsìn kì í ṣèkó nìkan náà dúró sí o wọ́n ti wọ gbogbo Ìbàdàn gbogbo kínní yẹn wọ́n ti lọ́ọ́ ralẹ̀ sínú àwọn ọkùnrin. àwọn ìjọba wa náà. wọ́n ti dẹ́kìtì. So we have to ẹ jẹ́ kí gospel yìí kó spread everywhere but you don't need to sell land to them outrightly wọ́n lè lẹ́ẹ̀kẹ́. àmọ́ máa rẹ́ǹtì ẹ̀ ni. Yes. ẹ mọ bí tó sà ẹ mọ bí tó le jò ẹ mọ bọ̀bọ̀ ẹ̀ tó ní airpiece right. tó ní airpiece àwọn nílẹ̀ ọmọ ilẹ̀ wọn ni o. ó fẹ́ lọ kọ́ nǹkan tó máa ṣe àǹfààní fún àwọn ọmọ ẹ̀. wọ́n máa ṣe services yà wọ́n gbà ọ̀nà àwọn ò talẹ̀ fún. wọn ò lè gbà ká tó wá sọ pé àwa tá a jẹ. wọn ò lè gbà. wọ́n ti múlẹ̀ lẹ́kìtì o Èkìtì ti ń sùn Èkìtì ti sùn. mo rí àwọn ẹsẹ̀ ń di Ìgbò lẹ́kìtì mo ní ẹgbàá mi náà ṣe yam festival mo ní kílẹ̀ wá dé mission seaport lẹ́kìtì state ni mo pẹ́ ní wá seaport ni kílẹ̀ wá seaport lẹ́kìtì state òkúta la rí lẹ́kìtì state òkúta kílẹ̀ wá lẹ́kìtì state ẹ̀yìn ẹ̀rẹ́ Èkìtì ẹ̀jí Ìgbò ti wọ̀ lu yín ẹ bá gọ́ra yín ṣẹ̀rí Ìgbò wọ́n máa lọ sí quiet area ibi tí àwọn ti ní tó kì í ṣe tó ní apọn wọ́n lọ lúgọ síbẹ̀ wọ́n máa ṣe damage ẹ̀yin ará Èkìtì ẹ̀jára yín sí mo tó ń ṣe rẹ́kàpù wọn mo ní báwo ni rẹ́kàpù sí wá ti Ẹnugu wá sẹ́nu Èkìtì tẹ wá ṣe yam festival níbí lè ṣe yam festival Ẹnugu ni so ẹ̀yin ará Èkìtì ẹ já sí o ẹ má gọra mi ń sọmọ Èkìtì o Ìjẹ̀bú ni mí o bọ̀ mọ̀ ń kò tó lọ bẹ́ẹ̀ ibẹ̀ náà mo ní kí interest lẹ́kìtì torí ibò mọ̀ lọ ń dodge bí ejò ló máa ń ṣe bí ejò ni wọ́n. ibi tí ojú ò sí na alọ́lùgọ́ sọ́mọ a máa damage ibẹ̀ wọ́n ní agenda so ẹ̀yin Èkìtì dẹ́gbà gọ́ra yín ilẹ̀ yẹn adìlẹ̀ Ìgbò. Mr. Martins ìgbà táwa ń dàgbà yíbò ní mind ìgbà tó bẹ̀rẹ̀ nǹkan tó ń surprise yín sí ni pé ìgbà tó bẹ̀rẹ̀ sí ní mind àti máa bá Yorùbá sọ̀rọ̀ anyhow ó ní òye mi. ẹ sà ẹ mọ̀ pé tẹ bá téèyàn kọ́kọ́ ilé yín sì ó ti yé yín kẹ́kọ̀ọ́ mú àjòjì wọlé yín ó ti yé yín ó máa hùwà bíi pé òun ń ṣe kí n kọ̀ bọ̀ tó bá ti wá pẹ́ mọ́ yín ó ti ẹran sí àkọsẹ́ akọ̀bẹ̀rẹ̀ wà ìgangan tó fẹ́ wù akọ̀ display wà ní bí tó ṣe rí nìyẹn so àwa là nígbà fún wọn. bí àná lóyún ṣe rí lójú mi àwọn ọmọ yóò wà timid gan tó bá ní ṣọ́ọ̀bù wọn máa ń fẹ́ mọ́ ọmọ Yorùbá mọ́ra pé kí yẹn máa jẹ́ bíi
agbẹnusọ fún wọn kó máa protect wọn. Ó bí àná ló ṣe rí lójú mi. I think you understand. Mo mọ̀ wọ́n dáadáa ni. Ìwọ́n wá di kan tó fẹ́ máa jábẹ̀. Wọ́n ti já ọbẹ̀ already. Wọ́n di kan yìí. Gbogbo ìgbà yẹn ọmọ Yorùbá ò ń dá wọn, àwọn obìnrin Yorùbá ò ń dá Yíbò lóhùn. Wọ́n ń dá wọn lóhùn rárá pé bóyá fẹ́ Yíbò kẹ̀. Ó gbé láti bo síbo. All of a sudden gbogbo nǹkan kan ò change. And how they manage to do that ni pé wọ́n entice àwọn ọmọ yẹn, even as at that, as of then, àwọn ọmọ yẹn despite the fact pé àwọn ọmọ Yíbò ló wà lára àwọn tó gba ọmọ Yíbò tó rí obìnrin. Kò mọ̀ pé girlfriend mi lọ́mọ ẹ̀. Àti ìjọba ọmọ mi nígbà tó fẹ́ fọmọ tèmi ń fẹ́ àmúrẹ̀ lókè kò sí problem náà. So èmi á kàn lọ sọ́dọ̀ ẹ̀ máa fi sí nígbà wá tó ṣe ń bóbìnrin sọ̀rọ̀ náà kọ́ nìyẹn bí ó máa ṣe wá nǹkan kan fún un mọ̀ pé obìnrin ńlá fi sínú envelope má fi lé mi lọ́wọ́ ìwọ ṣáà fi sínú envelope lábẹ́ màdébà bá sọ̀rọ̀. Tó bá pọ̀ ọmọ Yíbò ni mí nísìnyí màá mọ̀ pé agenda ti cast. Màá mọ̀ pé ilé tó ń lọ ọmọ Yíbò Mr. Martin agenda yìí ti cast o. Mo fẹ́ kí everybody wo nǹkan tó ní mo kàn fẹ́ sọ́lé fún ọmọ Yíbò tó wà níbí tó ń gbọ́ Yorùbá tó wà níbí tó wá lúgọ ó wá ṣòfófó tó wá fẹ́ mọ agenda Yorùbá màá sọ ní Yorùbá mi sọ lóyìnbó kó bá lè gbọ́ torí wọ́n bí ẹ sílẹ̀ Yorùbá ó dẹ̀ gbọ́ Yorùbá agenda yìí ti cast o. Tó bá ní ilé tó bá nílẹ̀ lẹ́kìtì bá nílẹ̀ Àkúrẹ́ yára ètò lọ gbé ta kó ṣe kówó ẹ lọ sílẹ̀ jẹ́jẹ́ gbé ẹ fẹ́ kọ́ lọ bí Yorùbá ti jí ìgbà tá ń sùn tá ń kó yín mọ́ra bí a rò pé èèyàn nìyí àpé ìfù nìyí a mọ̀ pé ẹ ṣe ń bá sùn a mọ̀ pé ẹranko nìyí a fi pé èèyàn gidi nìyí ni a mọ̀ pé ẹni mi wà ní a kó ọ̀tá mérò bọ̀ nísìnyí ojú wa ti rà so tó bá ní pílánì pé o fẹ́ kọ́ lọ bí ilẹ̀ Yorùbá o fẹ́ ní ṣe ndí Ìgbò o fẹ́ kọ́ńkà Yorùbá ó yà ti lọ gbé lẹ́yìn ta kó lọ gbé kókó ẹ̀ sílẹ̀ Ìgbò. Àní gbogbo ògbà yẹn. So ẹ pẹ̀lú ìmọ̀ àpáyé lè fẹ́ fún àwọn ìyá mi yá mi rí ilé ẹ̀ tó gbọ́ tẹ̀ ẹ̀dùnwó yẹn yá ti tẹ́ gbé ta kó sí ìfowó ẹ̀ wàá géènì bẹ́ẹ̀ kò wise Yorùbá ti já sí so agenda yìí tẹ́ ń ṣe before èmi ṣe get agenda yẹn ni o mi ò tẹ̀ get ẹ̀ mo gọ́ra mi but mo ti wá get yín nísìn ẹ̀yà kóra yín máa lọ ẹ má waste owó yín o torí eléyìí battle to finish ni ẹ ṣe mo dúpẹ́. Ok, ẹ jẹ́ ká padà sí orí nǹkan tá à ń sọ ọ̀rọ̀ gan tá a sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì gan à sọ lórí ẹ̀ nípa àwọn èèyàn wa tí wọ́n ṣe ikú pa ní ilẹ̀ Kwara. Èmi wo nǹkan dáadáa o èmi ò mọ̀ bóyá à ń wò báyìí èmi sọ pé ti tèmi mo fẹ́ kọ́ lọ opposition Nàìjíríà kọ́ lọ dì wọ́n mú kọ́ lọ dì wọ́n mú dáadáa mi ní nǹkan tèmi rò kọ́ di àwọn pípò yìí mú ó ní nǹkan iṣẹ́ aburú tó ń ṣe tí gbogbo wọn ò mọ̀ tá à ń ṣe bí n pa mọ̀ ó ní iṣẹ́ aburú tó ń ṣe ó dẹ̀ ní reason tó fi ń ṣe kìíní yìí because tẹ bá wà àwọn wèrè tó ń wá ń pa àwọn èèyàn wa yìí kò ń ṣe pé ó ń wá láti ibì kan nílẹ̀ yẹn náà ni ò bọ̀ ó ń wá láti ibì kan wọ ibẹ̀ yẹn ṣiṣẹ́ wọn ó dẹ̀ máa kúrò ọmọ àpò èèyàn kan ló ń rán àwọn pípù yìí èèyàn kan tó yẹ mo sọ pé kí àwọn kí ló ń pè wọ́n intelligent Nàìjíríà wàá ná bóyá tẹ̀ kú mọ́ra wọn ta ló tiẹ̀ mọ̀ gbàtẹ́ pé àwọn tó yẹ kó ṣe investigation gan ara wọn ni wọ́n. nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo ìgbà tí bàbá wọlé I think a year towards the end of 2024
there was relatively peace until tí El-Rufai tó jáde tó ní pé Tinubu ò ní wọn á make sure pé kò àwọn náà ń lo àwọn people. nǹkan tó ń ṣe nìyẹn sẹ́. ẹ tó bá ń sọ otherwise kò ń tan rẹ̀ ni àwọn ni El-Rufai Gumi. Those are the people that are causing insecurity in Nigeria, and it's hard time for the president or whoever that gets to that is in charge of kini kan. Okay, see now à ń pariwo Fúlàní ẹni tó wà ní kini gan Fúlàní náà ni ọdún náà ìyẹn lè wà Libra náà mò ń sọ̀rọ̀ Ribadu àbí bọ̀bọ̀ Ribadu we don't know how Libra is, kini yìí in fact to be honest I just don't understand ó túnràn ká má tábà ti lọ jókòó sórí ọ̀rọ̀ yìí téèyàn sòótọ́ nǹkan tó fẹ́ ká máa sọ láti ń sọ yìí àwọn dẹ̀ ń ṣiṣẹ́ bí wọn lẹ́yìn wọ́n ń ṣe iṣẹ́ bí wọn dáadáa tó dẹ̀ ń ṣe lọ lẹ́yìn. mo bá ń ṣiṣẹ́ náà lẹ́yìn o mo bá ń ṣiṣẹ́ o many Yorùbá foundation ti dìde o many Yorùbá foundation ti dìde. Mr. Mati understand nǹkan tá à ń sọ ni mò ń sọ àwọn opposition yìí àwọn opposition yìí ó ti yé yín wọ́n ń ṣe iṣẹ́ aburú tó pọ̀ gan lẹ́yìn tó wá ń jẹ́ ká máa mọ̀ pé nǹkan báyìí nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́ nìyẹn ṣe rí àwọn pípò yìí tí wọ́n bá tẹ̀ wọ́n dáadáa tí bàbá máa tẹ ẹsẹ̀ anybody mọ́lẹ̀ kó tẹ̀ yamayama ẹ tó máa lọ sẹ́wọ̀n kó lọ sẹ́wọ̀n ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ káàárọ̀ ṣé mo lè sáré dá sí ẹ má bínú. kì í wà ó ti drop ẹ lè dá sí. ṣé rí ọ̀nà méjì ni ká máa ó dùn mí pé àwọn leader wa wà careless ṣe rí ibi tí wàhálà ti kọ́ bẹ̀rẹ̀ nígbà tí Jonathan wà ń power tí àwọn opposition lọ́wọ́ aláwọ̀ tán lọ́ọ́ lo terrorism or banditry or tán fi gbé wọ country tán bẹ̀rẹ̀ tán fi da gọ́ọ̀mẹ̀ntì yẹn lágbónú nǹkan tí èèyàn bá ṣe ká máa wà careful gan apá àwọn ò ká mọ́ sí i o now nǹkan tí wọ́n ṣe ń gbà yẹn tó work fún wọn bí ọ̀rọ̀ tẹ̀sán lẹ́kẹ̀tẹ̀ dárúkọ àwọn kan òun náà sì fẹ́ padà ń lò ó gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí láti discredit gọ́ọ̀mẹ̀ntì torí pé gọ́ọ̀mẹ̀ntì yìí náà nígbà tó wà ní opposition wọ́n lò against gọ́ọ̀mẹ̀ntì gbà yẹn tí wọ́n indirectly tí wọ́n dọ́gbọ́n support kí gọ́ọ̀mẹ̀ntì support Boko Haram direct but fún gọ́ọ̀mẹ̀ntì ní support wọ́n ń pariwo gọ́ọ̀mẹ̀ntì ní òṣèlú wọ́n dẹ̀ mí sọ pé gọ́ọ̀mẹ̀ntì wà regime wà governable fún Nàìjíríà wọn ò rí ṣe secondly tí wọ́n fẹ́ kí support bẹ̀rẹ̀ sọ gbogbo àwọn lọ́balọ́ba okun land láti gbogbo tó jẹ́ Yorùbá land ní Kwara àti Kogi they must come together in one voice nǹkan gbàgbé religion nǹkan gbàgbé anything kó parapọ̀ as long as ipò jẹ́ ìlú tó ń dé adé nílẹ̀ Kwara àti Kogi kán bẹ̀rẹ̀ sí ṣe meeting káwọn tó bá jẹ́ leader ẹ̀ tó bá kí ọba lọ́ba tó bá ṣe nínú kó dìde kó bẹ̀rẹ̀ sí pé gbogbo ọjọ́ kán bẹ̀rẹ̀ sí meet kó pariwo síta kó pariwo pé wọ́n fẹ́ exist àwọn nílé ìdẹ́ kó pariwo sí kán wá south west kán wá lọ́mọ àwọn lọ́balọ́ba tó wà ní south west pé kán wá gba àwọn táwọn á ṣe bẹ́ẹ̀ wọ́n máa lò wọ́n fún gọ́ọ̀mẹ̀ntì àwọn tó ń lò wọ́n máa lò wọ́n ni o wọ́n ọ̀dẹ̀ kíá nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ̀wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn Chibok girls wọ́n fáwọn ọmọ yẹn ti sacrifice ni àwọn olóṣèlú tẹ́ ń wò yìí káwé ṣe nǹkan wọn ò fẹ́ mọ ẹni tó tẹ́jẹ̀ máa sàn wọ́n láti sacrifice ni tí Kwara bá dẹ̀ sọ̀rọ̀ àti Kogi àti Yorùbá part wọ́n máa fún wọn sacrifice election tó ń bọ̀ ni tó ló ń fẹ́ discredit gọ́ọ̀mẹ̀ntì yìí sìn wọ́n mọ̀ pé àwọn ń ṣe láyé Jonathan work wọ́n á tún fẹ́ lo again mi rẹ̀ pé gọ́vnọ̀ tó bá ní political ambition nífẹ̀ẹ́ sọ̀rọ̀ irú Tinubu kan tó bá rí gan máa sáré ẹ̀dẹ̀ kò ní fẹ́ kọ́ ẹ pé òun ṣe àwọn kan torí wọ́n bí pé àwọn vote làwọn àwọn olóṣèlú ò mọ pé ọmọ ìyá àwọn tó bá ti dọ̀rọ̀ òṣèlú wọ́n sacrifice náà ẹni tó máa lò láti fi gòkè náà ń wá so nǹkan táwọn yẹn ṣe láyé ìgbà yẹn tó kó àwọn bandit wọ country tó kó àwọn terrorist pé kò ń ṣọmọ Nàìjíríà tán àmú wọn tó kó wọn sínú forest lórí pé tí kinní bá tí Jonathan ó bá lọ wọlé ó bá ti bẹ̀rẹ̀ civil war ń gbà yẹn north and south mo máa yàrá dọ́gbọ́n tí ní gbogbo àdọ́gbọ́n jẹ fún ẹgbà ẹ máa ṣe nǹkan yín òun lọ́tí fẹ́ bẹ̀rẹ̀ sí wọ́n dẹ̀ mọ̀ wọ́n mojú ara wọn mọ́ra wọn wọ́n mọ̀ bí táwọn kó gba bọ́ọ̀sì sí torí mi rò pé dábàá wo ibi tí Kwara wà àti Kogi àti ibi táwọn kìíní ti ń ṣẹlẹ̀ ibi tí gọ́ọ̀mẹ̀ntì lè sọ̀rọ̀ àǹdí ni tí gọ́ọ̀mẹ̀ntì lè sọ̀rọ̀ àǹdí gbogbo bẹ̀yẹn ráǹdì wọ́n á sọ̀rọ̀ àǹdí ẹ̀
àárín ìlú ló àárín center of the country náà kò ní báyọ̀ fara ti another country lẹ́gbẹ̀ẹ́ ibi kí wà ní pé wọ́n ń sá wọ country kan wọ́n ń sá padà àlè nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara àti Kogi àti nǹkan tó ń ṣẹlẹ̀ ní Maiduguri Katsina àti Sokoto àwọn yẹn lè sá wọ Niger kan sá wọ Chad kan padà eléyìí mo kàn ń ro látijọ́ ni pé ṣé gọ́ọ̀mẹ̀ntì ò lè ṣọ́ra níbí pẹ̀lú military barracks military wà ní Kogi military barracks wà ní Ìlọrin tó bá ṣọ́ra ní gbogbo ibi tá à ń sọ yìí láàrin 1 week wọ́n clear gbogbo inú bẹ̀yẹn kó ń bẹ̀ wọ́n clear kó ń bẹ̀ then àwọn community àtijọ́ náà tán dẹ̀ ń rí àwọn boys níbẹ̀ yẹn tí wọ́n ti tó ń dákẹ́ tán ń wòran kí àwọn èèyàn dìde o tí wọ́n bá gbèjà ara wọn kan dìde ní ẹ wo hours jù báyìí lọ àwọn wọn ẹ lo ohun tó ṣẹlẹ̀ ní Jos wọ́n máa dìde àwọn Yorùbá àwọn èèyàn tó wà mẹ́rin máa dìde sí ìjà ìdìbò náà ní gbogbo ti gọ́ọ̀mẹ̀ntì gbàtọ́ máa rí pé gómìnà àwọn náà wọ́n lè ṣe rí bẹ́ẹ̀ lè máa sunkún gbà tí mo ń wa nǹkan lánàá ní kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ la ṣé Nàìjíríà wà bàjẹ́ torí pé òṣèlú ẹlẹ́yàmẹ̀yà òní wàhálà ta ni o wọ́n gbọ́dọ̀ fi ìmọ̀ràn wọn ṣọ̀kan o tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ á jù báyìí lọ o. Mr. Timi ẹ fẹ́ sọ nǹkan jẹ́rìí Mr. Ara ẹ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá wo nǹkan tí ó ṣẹlẹ̀ ń Kwara yẹn ẹ rí pé plan job ni plan work burúkú ló ṣẹlẹ̀. mo ní tẹ́ bá mú tu pressure ọmọ òrùbó yìí tó wá sọ yamayama bí ẹ̀rù ń bà ẹ bá mú tiẹ̀. òun dà ẹ jẹun wa. ó lóun jẹ́ òun jẹ́ precious paro wẹ́ẹ́fà ọmọ òrùbó ni ẹ̀rù ń bà adifẹ́ náà wọ́n lẹ́gbàá. mo ti mí ìtẹ̀ ṣe rí tẹ́ bá wo nǹkan tó ń ṣe ẹ mọ̀ pé political work leléyìí àwọn tó wá ṣe nǹkan yẹn plan kò ń ṣe àwọn tó ń gbé agbègbè yẹn ló wá ṣe nǹkan yẹn. ẹ̀gbọ́n mo fún àtọmọdé ilé ẹnu ẹ̀jẹ̀ má bínú ẹ kí ló kíkà fún yín ṣé nìkan tó burú jù ní kéèyàn gbé ẹ̀sìn síwájú ẹ̀yà ṣe bá àwọn ará Kwara kékeré báyà wọn ò lè já o ṣé àwọn kan tó bá ti rí pé ọ̀rọ̀ tí ó ti lẹ̀ mọ́ ẹ̀sìn kan ẹ̀yà kan wọn á dákẹ́ àgbàdo tó kàn wọ́n lára plan work kíní ilé máa lọ o plan work lẹ pé tí Kaduna ò tètè lọ bọ̀rọ̀ Katsina ò lọ bọ̀rọ̀ plan work tí Kogi ò tí ì lọ dì sí o nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ti Maiduguri gbèrè bẹ́ẹ̀ wàdà wọ́n ti pa ẹ̀mọ́ ṣẹ̀káwò àtọ́pàtọ́pà àwọn èmi tún dìde kó tán o ẹ má wà pé báyà àwọn wá ṣe kan wọ́n lọ o àwọn arábìnrin kì í lọ no mo sọ fún yín pé wọ́n lọ kì í lọ o. no mo sọ fún yín pé wọ́n lọ wọn ò gbé agbègbè bẹ̀ yẹn wọn ò gbé ibẹ̀ wọ́n wà ń bẹ̀ ara wọn wà ń bẹ̀ tó fọ̀nà. àwọn ṣẹ́ẹ̀rì tó bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa collaborate pẹ̀lú àwọn èèyàn tó wà ń bẹ̀ but àwọn tó wá gbé iṣẹ́ yẹn jáde wọn ò gbé ní agbègbè yẹn wọ́n wá ṣe iṣẹ́ wọn ni wọ́n dẹ̀ lọ ó ti yẹ tó bá dẹ̀ tún máa padà wá the same àwọn èèyàn tó wà ń bẹ̀ náà lọ tún máa lò àwọn tó rẹ̀ mọ́ sọ pé kí bàbá yìí kó má sùn lé kíyìn o nǹkan táwọn pípù yìí fẹ́ bẹ̀rẹ̀ yìí kò gbúdọ̀ gbà wọ́n láàyè tó bá gbà wọ́n láàyè. ṣé gómìnà ti lọ fíjìtì ibẹ̀ yẹn rárá mi ò gbé mo ti rí gómìnà wò. mi ò gbé mo ti rí fídíò tí gómìnà ti gbé báwo kó àwọn èèyàn wọn lọ tẹ̀ wo bẹ̀ kán tẹ̀ wo pé kí ló ṣẹlẹ̀ kán tẹ̀ kò ṣe mí rò bó ṣe báyọ̀ ṣe mi ò mọ̀ o. ṣé gómìnà lọ níbẹ̀ yẹn ni àbí gọ́ngọ̀ mo ń ṣe gómìnà lọ níbẹ̀ yẹn gómìnà kọ a máa ń fi nàìjà táǹtọ̀ ẹ̀ kí pẹ́ẹ́sì àwọn ọba yẹn náà ti bẹ̀rù jù pé wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn jẹ wọn gba sálárì ni kí gbogbo wọn parapọ̀ kán ṣe meeting they must fight for the lives of their people. ibi tá gẹ́gẹ́ tó wà lọ́wọ́ kékeré rẹ̀ pé ṣá wọ́n máa di bí ogun kíríjì ni o wọ́n máa di kíríjì o. ẹ̀dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ 2026 tí bàbá ò bá tètè dìde kó wá nǹkan tó rẹ tí bàbá máa ṣe sọ̀rọ̀ yìí 2026 nǹkan táwọn pípé ọwọ́ tó máa gbé jáde àwọn tẹ̀ ń rí yìí àgàgà wèrè tó máa ń lọ sí ilẹ̀ Arab yẹn tó máa ń padà wá bí olóṣì yẹn nǹkan àti El-Rufai gbogbo nǹkan tó máa ṣe wọ́n máa mission pa àwọn òfin agbègbè yẹn nísinmi nǹkan tó dẹ̀ fẹ́ ṣe nìyẹn láti bọ ojú bàbá yìí jẹ́ nǹkan tó fẹ́ káwọn aráàlú kọ́ máa rí nìyẹn nǹkan táwọn opposition yìí ṣe nìyẹn wọn ò mọ́tọ́ yín play opposition títí wọn ní pé kọ́ máa pa àwọn èèyàn kọ́ máa sacrifice àwọn èèyàn ni kò dẹ̀ da àtọ̀ wọ́n mọ̀ pa àwọn. fún àwọn lọ́balọ́ba tó wà ní gbogbo sáìdì yẹn ọlọ́run mi ò gbọ́dọ̀ bú ọba o wọ́n tutù díẹ̀ o wọ́n tutù gidi ṣẹlẹ̀ láwọn ọ̀fà tán dákẹ́ wọ́n rò pé tó bá ti ọ̀dọ̀ kò tó dà wọ́n tọ́fà ọba gbọ́dọ̀ tó bá adẹ́jà sí epo amúf sọ́fà ó ń lọ ẹ̀rín ilé nìyẹn so
gbogbo ibi táwọn rò pé àwọn dákẹ́ yẹn kò gbogbo ìgbà tó bá tó kan èèyàn nìyẹn tó máa pariwo ìgbà yọ ní Yorùbá máa ní pé ẹ bá mo fẹ́ rántí òwe mo lè sọ lóyìnbó mo fẹ́ rántí dáadáa the falling of dry leaves is a warning to the green ones ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni o eléyìí táwọn tó kù dákẹ́ yìí tó bá rò pé báyà kò ní dọ́dọ̀ àwọn ó máa dọ́dọ̀ wọn o ó máa dọ́dọ̀ wọn. ẹ máa wo inú olúwo àbí kí ló ń pè é olúwo tó bá fẹ́ fogun jà táwọn á pè wọ́n wọlé. ó ti dogun ọ̀rẹ́dì ẹ̀rọ wẹ́wẹ́ fogun jà ní sẹ́kùn àgbà tó declare war bíi ti Iraq lẹ́ ń pè ní this is the time pé gbogbo ìlú bẹ̀rẹ̀ sí dìde kán bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kán bẹ̀rẹ̀ sí protect ìlú wọn kán raise àwọn army àwọn èèyàn tó lè defend ìlú tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tẹ̀lé à ń fojú wo ìkéré yìí tó bá tó dọ̀sùn wọn ló ti dọ̀sùn ó ti dóńdó díẹ̀ lọ ń bẹ̀rẹ̀ sẹ́mùkọ́ tó ju àwọn Ondo state ní lọ́ndà Akérédolú sẹ́mùkọ́ tó ju wọn rí sẹ́mùkọ́ odidi bá lọ sí náà ọba Ifọ̀n. bàbá àrà ní tó bá ti wà ní Kwara state ó ti wà lọ́gbọ̀ọ́. yes now. ó ti wà l'Ógbómọ̀ṣọ́ báyẹn. Sẹ́rí politically Kwara belong to the north but ethnically Kwara belong to the south-west. This is time pẹ́pẹ́ àwọn Yorùbá lè fọwọ́ kílébù Kwara wọn padà. ní tó bá ti dé bá Ìlọrin ó ti dé l'Ógbómọ̀ṣọ́. yes now. gbogbo nǹkan tá à ń sọ níbi yẹn kò tí ì dé yẹn ó ti dé ẹlẹ́kùn ni. ẹ fà wọn ayẹlẹ kó sì máa jù rùkẹrẹ. ẹsẹ̀ kọ́ máa ṣe patí ń bẹ̀. kọ́ máa ètè kó àwọn ọlọ́dẹ. wọn ò ní sọ̀rọ̀ tọ́ba jẹ́ wá náà ọ̀ ní sọ̀rọ̀ ẹ̀ mọ̀kẹ́tà yẹn sọ̀rọ̀ pé torí gọ́vnọ̀ sọ̀rọ̀ now àwọn olóde and they have to force the governor to speak they must rise up gbogbo wọn kọ́ dìde kọ́ ṣèpàdé kọ́ wá pariwo south west kọ́ lọ bá gọ́vnọ̀ pé tó ẹ pé yẹn ni àwọn fẹ́ máa lọ kọ́ sí kọ́ appraise the press by now I said them to have addressed the press kò sí tó máa fi wọ́n ṣe kọ́ address the press kó lọ pé eléyìí tó ṣe gọ́vnọ̀ tó bá ti dìde sí omi pé ẹ̀fẹ̀ wa mọ́ Kwara ẹ̀ ká máa lọ sílẹ̀ Yorùbá wa padà bẹ́ẹ̀ fún wa ní state gbogbo àwọn ọlọ́pàá yẹn by now ẹ̀kan tí máa wá sí fẹ̀ ẹ̀kan tí máa lọ sí Ìbàdàn ẹ̀kan tí máa lọ káàkiri pé nǹkan tó ṣe sáwọn ní o. ìlú ọmọ Kwara tẹ wọn diaspora tẹ́ni and co. ẹ pariwo síta o. wọn pariwo tó wọn àwọn Kwara pariwo wọn kò tí kàn mí ló ká kó wọn ṣe o ẹ tó dẹ̀ kàn ló mọ̀. tẹ́ni ìkọ́ lẹ́tà sí gọ́ọ̀nà ẹ̀. ẹ wo mi ò dánu mi dẹ̀ sọ pé kó ṣẹlẹ̀ o mi ìgbàdúrà kó ṣẹlẹ̀ o tó bá dé sáìdì Ifẹ̀ Ọ̀ṣun wọ́n á mọ̀ pé àwọn tó ti rógun rí wọ́n á mọ̀ pé kékeré náà wọ́n á dìde síra wọn gidi ni o ó máa le gidi ni o torí àwọn àdúgbò yẹn ò wọ́n ti rógun wọ́n ti sọ àwọn kan dúró pé tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ni wọ́n lè ti ń prepare tí Kwara bá prepare dáadáa wọ́n máa half of Yorùbá land Yorùbá part of Kwara ló kọ́ máa forí fa wọ́n á lé wọn dànù wọ́n máa di refugee. bàbá rẹ ìjà ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. mi mọ̀ ọ́ táwọn tẹ́mì ń ṣe. ìjà ilẹ̀ kọ́ ló ń ṣẹlẹ̀ yìí o tí a bá tètè jí ìjà ilẹ̀ kọ́ ló ń ṣẹlẹ̀ rárá ìjà olóṣèlú olóṣèlú lélẹ̀. ẹ máa irọ́ ní Plateau bó ṣe rí dàgbò ní Plateau dàgbò olóṣèlú nígbà tó bẹ̀rẹ̀ sí lé àwọn ẹ̀kọ́ ní àwọn community yẹn àwọn èèyàn padà sí community yẹn mọ́ àwọn àjòjì yẹn ló padà gbé community yẹn lọ́bẹ̀ wọ́n change orúkọ àwọn community yẹn mọ́ wọn lọ́wọ́. mo ń sọ nǹkan bàbá rẹ. òkè tí àwọn ìlú tó ti desert ní Kwara sí táwọn ti sáko nílùú bàbá rẹ bàbá àwọn èèyàn á sá lọ àwọn èèyàn máa sá ìjà ilẹ̀ ìjọ olóṣèlú ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àti ẹ̀yin náà sọ fúnra ara yín bíbá pé 20 ya ẹ máa fún yín máa ṣe ẹ̀yin náà sọ ń sìn pé nǹkan kọ́ ṣẹlẹ̀ ní 2015 ìjà olóṣèlú gọgọgọgọ ni ó fẹ́ bẹ̀rẹ̀ gọgọgọgọ sí bàbá dẹ̀ ní láti sáré jí kó jí dáadáa kọ́ mọ̀ pé wọn ò gbọdọ̀ aláwọ̀ kí n kó tiẹ̀ gófà àtọ̀. ẹ̀gbọ́n ẹ máa bínú sẹ́wọ̀n pé kí ọ̀rọ̀ yìí tó máa ṣẹlẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ní information yìí lọ́wọ́ àwọn intelligence gọ́ọ̀mẹ̀ntì wọ́n mọ ibi tí wọ́n láti máa ṣẹlẹ̀ wọ́n mọ gbogbo flashpoint Nàìjíríà bọ́sẹ̀ wà yẹn kò sí kan tó ń ṣẹlẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì ò ti ní idea kó tó máa ṣẹlẹ̀ eré tó bá wù náà máa respond sí ni o. Mr. Girls ẹ kalẹ̀ o. kalẹ̀ sà kí gbogbo lé o kí everybody ṣe rí nílẹ̀ Yorùbá tá a wà yìí a ní problem o ní serious problem ideology problem ó wà lára problem wa because tabanika máa wo kí ni ideology àwọn Fúlàní kọ́ńkà ní gbogbo ibi tó máa lọ kọ́ńkà kí ni ideology àwọn Igbo domination ní gbogbo ibi tó bá wà kàn make sure pé àwọn dominate ó dáa kí wá ní ideology Yorùbá wọn làwà lọmọlúàbí liberalism ṣe gbọ́ ṣe mọ̀ pé Danfodio ó sọ̀rọ̀ kan gbà kan pé
àwọn máa kọ́ńkà láti north pé àwọn máa make sure pé àwọn fi ọ̀bẹ wọn sínú bar beach àbẹ́ẹ̀ tí gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n láwọn máa kọ́ńkà láti òkè wọn ń bẹ̀ yẹn títí dé bar beach yes láti Sokoto so plan àwọn gangan nìyẹn tabadẹ máa wo interview kan tí ìkànnà àwọn àgbààgbà Fúlàní grant couple of months ago ó ní Ìlọrin wà lára nǹkan tó ń ṣe gbé Buhari padà because wọ́n gbọ́ pé nígbà tó ń gbọ́ pé Yorùbá fẹ́ gba Ìlọrin padà ó wà lára nǹkan tó jẹ́ kó gbé Buhari padà so tẹ́ bá tiẹ̀ lọ gbé army gan abẹ́ni tẹ́ fẹ́ lọ gbé wá tó jẹ́ Fúlàní wọ́n ti ní ideology kan lórí already kan follow so kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe ideology yẹn ó gbúdọ̀ stand so even tẹ́ bá lọ gbé Hausa Fúlàní army kan wá sí wọ́n ti fún wọn sọ fún wọn lórí pé okay anywhere tẹ́ bá ti wà ẹ gbúdọ̀ conquer o and tẹ́ bá dẹ̀ rí part of Islam táwọn yẹn náà practice Islam pé Ọlọ́run wọn ní pé anywhere tó má ti wà kó conquer ni because wọ́n ní ẹni tó bá ti ṣe mùsùlùmí ò lè gbé pẹ̀lú ẹni tó ọ̀rọ̀ yẹn kọ̀ jẹ́ ọ̀rọ̀ but ṣẹ́ra wa Yorùbá a lè raise next generation báyìí o wàláì a lè raise next generation wa báyìí because we are majority ni wọ́n á nù ìlú yẹn náà báwọn làwa ta jẹ́ majority tún ṣe máa negotiate kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ ká tún jẹ́ káwọn ọmọ wa tún dàgbà kan tún máa ronú báyìí pé Ìlọrin kìnnìkan irọ́ ó yẹ ká máa jẹ́ kó yé wọn ní tó bá jẹ́ 1000 years from now ní ilẹ̀ yẹn a máa gba nǹkan wa padà ṣó ti yé yín a máa gba nǹkan wa padà because ideology oníkálukú yàtọ̀ àwa ò lè máa ṣe ọmọlúwàbí yìí lọ títí láéláé ọmọlúwàbí wèrè wo lélẹ̀ tó yẹ pé wọ́n fi kéjù wa ni yóò kí ló fẹ́ wá spark brain wa ṣe bí gbogbo ala rí kíní fídíò kan ní TikTok tí ìyá ọlọ́sùn kan wà ń lé tí ẹ̀jẹ̀ jẹ́jẹ́jẹ́ nílò oúnjẹ yẹn táwọn àfáàdé lọ bá ń lé wọn ni wọ́n gbọ́n kó ń ṣe bọ́ kí ni gbogbo rubbish yẹn Muslim lèmi tèmi sọ̀rọ̀ yìí o kẹ́ máa gbọ́ dáadáa Mùsùlùmí lèmi tèmi sọ̀rọ̀ yìí but tó ti di ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe la gbà kò dé ṣe pé mo fi ń wájà gbogbo àwọn ẹ̀sìn yòókù ẹ̀sìn àjòjì ni o wọ́n gbé wá bá wa ni kán tó dé oníbàárẹ̀ ṣe ti wà nǹkan táwọn bàbá wa ṣe nìyẹn kò dẹ̀ sẹ́ni tó lè bá wa sọ rubbish kankan èmi tèmi sọ̀rọ̀ Muslim lèmi so tó bá gbogbo kí sẹ́rí gbogbo ideology táwọn tó fẹ́ lọ máa fi mú sẹ́rí àwọn Fúlàní tẹ́ ń wò yìí wọ́n bad wọ́n mọ̀ pé àwọn lè gbé conquest ogun yẹn mọ́ wọn lè jagun yẹn mọ́ bíi ti 100 or 200 years ago but nǹkan tó máa lò ń sìn ẹ̀sìn ni ẹ̀sìn ló fẹ́ lò ń sìn ẹ̀sìn ló fẹ́ fi wọlé sí wa lára mo yẹ yín wo kíní tí mò ń wò yìí bó ṣe ń lọ yìí ó máa fẹ́ dábẹ́ pé a máa ja ogun pẹ̀lú àwọn Fúlàní ká tó ja ogun pẹ̀lú àwọn Ìgbò mo ń wo ọ̀rọ̀ yìí mi ò lè parọ́ fún yín because ṣe rí ọ̀rọ̀ tó ń gbé wáyìí èmi kan tó ń jẹ́ Muslim lèmi ó ti ń bí mi nú mi lè parọ́ fún yín ó ti ń bí mi nú wá dà yẹn pé ó kì í so gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí náà ẹ fẹ́ fi kọ́ńkà wa ni kí ni gbogbo rubbish yẹn ẹ máa imagine ká máa sọ pé ká fi Ìlọrin lẹ̀ báyìí la máa fi Ìlọrin lẹ̀ fún wọn fáwọn wo àwa majority a tún máa fi lẹ̀ wá lẹ̀ irọ́ wa kì í ṣe coward náà Àfọ̀njá kú sórí ilẹ̀ yẹn ó jà ó kú kán tó lè gbé emir tí ò bá kú wọn lè gbé emir síbẹ̀ yẹn ó make sure pé over his dead body àwa tún máa wà láyé àti fẹ́ máa ronú bẹ́ẹ̀ yẹn kò possible a máa yẹ kó máa yé wọn ní ilẹ̀ wa ní tabaníkẹ́ kúrò ẹ máa kúrò tẹ́ bá jẹ́ ti kúrò a máa pa gbogbo yín tán ni. bẹ́ẹ̀ni. a máa pa gbogbo yín tán ilẹ̀ wa kí ni gbogbo rubbish àwọn àbátẹ́ pé majority ni wọ́n á nù lù wá tí máa jẹ́ káwọn kan máa lu rubbish system religion àbí rubbish kan fẹ́ wọn fi máa ẹjọ́ nítorí Ọlọ́run ṣe rí gbogbo ideology tá à ń gbé yìí ẹ má yẹ ká pass ẹ̀ to the next generation o ó wà detrimental sí wa gan gidi gan ni báà ní máa ronú báyìí náà. bóyá ká tẹ̀ ọkọ̀ change ọmọlúwàbí yẹn ká change ọ̀sẹ̀ ọmọ ògbà bọ̀jẹ̀. ẹ máa worú nǹkan bẹ́ẹ̀ báwo ni Fúlàní ṣe máa jáde pé àwọn gbọ́ pé OPC wọ́n fẹ́ gba Ìlọrin padà làwọn gbé Buhari wọlé ṣé yẹn kò tó láti spark orí èèyàn ni àbí ìgbà tẹ́rí táwọn aláfa lọ bá Yèyé Ọ̀ṣun ìyẹn ò tó láti spark orí wa ká tẹ̀ fi ronú pé kí ló ń ṣẹlẹ̀ ọgán náà kí ni gbogbo rubbish yẹn Yíbò ń ṣe tiwọn Fúlàní náà fẹ́ máa ṣe tiwọn àwa náà tún fẹ́ máa cave in ṣẹ́ni gbogbo wọn Nàìjíríà yìí àwa ló fi deal pẹ̀lú àwa Yorùbá gangan ló fi deal pẹ̀lú gbogbo nǹkan tàdé lọ sign yẹn
gbogbo àwọn agreement táwọn bàbá wa make wọ́n deceive gbogbo wọn ni o wọ́n deceive wọn ni tá má ní ká máa wò dáadáa kí ni gbogbo rubbish yẹn àti ẹ̀ tí gba independence gan-an Azikiwe ti lọ sí London ó lọ ń bẹ̀ wọ́n pé kàn sọ Lagos di separate special status. Imagine. ẹ máa wo àwọn games tó ń bá wa play náà lórí ilẹ̀ wa ẹ máa wo Delta State tẹ́ ń wò yẹn náà àwọn ìṣèkiri ló ní majority gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ Yorùbá ni wọ́n náà Yorùbá àwọn ni wọ́n but àwọn máa sọ̀rọ̀ lé ní ìsìn wa ní kíní kan ṣáàtú máa fi ilẹ̀ a máa fi ilẹ̀ Ìlọrin ilẹ̀ àti máa fi gbogbo ilẹ̀ wa lẹ̀ ṣé káwọ́ọ̀dì ni wa ni ó bẹ́ẹ̀ ta ká já ogun ká mọ̀ pa kú kàn wá ẹjọ́ ẹ má yẹ kí n sọ̀rọ̀ ẹ ṣe gan. àwọn wèrè wọn á dẹ̀ dùn pa Friday ni ọ̀ lè ṣe kó wà lọ kọ̀dí sókè. ẹ kálẹ́ o ẹ̀mí ẹ káàárọ̀ o. ìbẹ̀rẹ̀ wa ti fún gbogbo wọn jẹ. mo kí gbogbo ilé o ẹ káàárọ̀ ń bẹ o. ẹ káàárọ̀ ìfojúmọ́ máa ẹ káàárọ̀ ẹ káàárọ̀. mo rí ẹ o mo rí everybody mo rí yín o in fact Nigeria undivided mi mọ̀ pé Yorùbá ní í ṣá ó yẹ kí n ti join yín látọjọ́ pípẹ́ mo kàn máa ń scroll through tí n bá ti rí yín ni mi mọ̀ pé Yorùbá ní. Mi ò ní take much time mo fẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ yìí torí àwọn tó ń gbọ́ wa kì í ṣe torí àwọn tó wà lórí panel but torí àwọn tó ń gbọ́ wa. Ṣé rí wàhálà ti wà ńlẹ̀ àfi tá a bá ń tanra wa Yorùbá ti wà ní under pressure ti wà ní under attack and téèyàn bá ti ń báyàn sọ̀rọ̀ ó yẹ kéèyàn máa gbọ́ awífúnni ká tó dá ni òun la gba ìjàkadì àwọn pípù yìí àwọn Fúlàní àwọn èrò Òkè Ọya yìí wọn ò fi anything bò wọ́n come out whoha wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ bí Yorùbá ṣe ń gbọ́ wọ́n ń gbọ́n etí nù tó ń ṣe patí tó ń jẹ nọ́mọ̀ tó ń jẹ oríṣiríṣi ó ti délẹ̀ ń sìn o ó ti dìṣòro fún everybody. 2, 3, 4 years ago máa kan jáde. mo dẹ̀ ń suspect ọ̀pọ̀. ẹni sùúrù ẹjọ́ ẹni sùúrù fún mi máa kan jáde òun ni former CBN governor former deputy CBN governor in the name of Obadiah Melafia ẹ lọ sórí YouTube náà báyìí tí bring down video ẹ tẹ bá lọ sórí YouTube tẹ lọ gbọ́ nǹkan tí Obadiah Melafia ọmọ Southern Kaduna or Jos area ibẹ̀ ló ti wá ó jáde ó sọ fún Yorùbá ó ní pé as at that time tó fi sọ̀rọ̀ ńgbà yẹn about 3 or 4 years ago tó fi sọ̀rọ̀ ńgbà yẹn ó ní in 2 years time or in 3 years time these people referring to àwọn Fúlàní pé wọ́n máa jáde wọ́n máa bẹ̀rẹ̀ sí ní attack àwọn little towns ní gbèríko pé wọ́n ti prepare fún ogun pé wọ́n fẹ́ jagun pé òun ní meeting pẹ̀lú àwọn ọ̀gá wọn àtàwọn members wọn pé Nigeria security pé ó ti wà compromise ó wà lórí video everybody ló gbọ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọn ò lè sọ pé tí wọ́n di dèdèrè òsì nínú etí wọn ò lè sọ pé wọn ò gbọ́ they heard it they heard all these things gbogbo ìgbà táwọn Yorùbá nation tó ń pariwo everybody ló gbọ́ etí àwọn ọba ilẹ̀ Yorùbá etí àwọn olówó àwọn lọ́rọ̀ ilẹ̀ Yorùbá etí wọn ò di wọn ò kan ìṣómọ́ etí wọn owó elépo wọ́n fi dí etí wọn nígbà yẹn wọn ò gbọ́rọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í máa ń sọ̀rọ̀ àwàdà kì í sọ̀rọ̀ eré ọ̀rọ̀ tó ń polóko lẹ́kún òun ló máa parí òun ló fi ń ṣẹ̀rìnrín problem ti wà o wọ́n sọ ń gbà yẹn Obadiah Melafia ẹ lọ sórí YouTube kẹ lọ wá fídíò ẹ̀ ó sọ pé àwọn pípù yìí wọ́n fẹ́ bá Yorùbá ja ogun wọ́n dẹ̀ ti ní lọ́kàn pé in 2 or 3 years time from that time tó fi ṣe fídíò yẹn about 3 or 4 years ago pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní attack ìgbèríko wọ́n máa attack àwọn ìlú wọ́n máa wọnú ìgboro ìlú wa wọ́n máa pa àwọn èèyàn tó bá yá wọ́n migrate sí big towns àwọn ìlú ńláńlá wọ́n máa pa àwọn olówó wọ́n máa pa àwọn ọlọ́rọ̀ tó wà ní àwọn ilẹ̀ Yorùbá ṣé etí wọ́n di wọn ògbọ́ngbà yẹn
wọn ò believe àbí wọ́n rè pé bóyá nǹkan tí máa yẹn ṣe kú tó ń ṣe dẹ́mi máa yẹn légbodò nìyẹn. About 6 months lẹ́yìn ìgbà tó wá tó ṣe fídíò yẹn tó make confession yẹn ní wọ́n pa máa yẹn. Kó tó di pé máa yẹn ṣe fídíò kí lorúkọ máa yẹn Theophilus Danjuma. Everybody ló mọ̀ Theophilus Danjuma now. Kò sẹ́ni tí ò mọ̀ Theophilus Danjuma ní gbogbo Nàìjíríà yẹn, kò sẹ́ni tí ò mọ̀. I think he was the former chief of staff or army head, whatever army kìnnìkan chief of staff wọn nígbà ayé kí lorúkọ ẹ ti ń jẹ́ Ọbásanjọ́. Everybody ló mọ̀ Theophilus Danjuma. Ó jáde síta ó sọ the same thing pé Yorùbá àwọn ará òkè ọya wọ́n ń bọ̀ wọ́n fẹ́ wá pa yín, wọ́n ń bọ̀ wá attack yín, wọ́n fẹ́ gbalẹ̀ yín. Ṣé kò sọ ní ẹ lọ sórí YouTube náà, ó wà ń bẹ̀ náà, everybody ló gbọ́ náà. What did people do? Yorùbá kí lẹ ṣe? You pretended that it was nothing. Pé rọ́nà ń pa. Ẹ ṣe bí pé tí ń dùn yín, àwọn Yorùbá ṣe bí pé tí ń dùn wọ́n. Àkúkú ló lórí. Because tá a bá ló lórí ni by now irú nǹkan tó ṣẹlẹ̀ sáwọn àwọn èrò kí lorúkọ ìlú tán ti pa wọ́n lánàá àbí tán ti pa wọ́n ní ìjẹta yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀ because ogun àgbọ́tẹ́lẹ̀ Yorùbá ní pé kì í parọ́. Ìyẹn arọ tó rí ẹ̀ bá pé tó bá gbọ́n. Nísìn everybody ńlá mẹ́tò ń sunkún. Why are you people crying? Ṣé wọn ò sọ fún yín pé wọ́n bọ̀ wá pa, wọn ò sọ fún yín nílẹ̀ Yorùbá pé wọ́n bọ̀ wá pa yín ni? Ṣé ti Kwara ló ná rí lọ́wọ́ ń sìn? Àwọn yẹn jẹ́ prophet ni for now. Wọ́n ń dì pẹ̀lú àwọn yẹn lọ́wọ́ tó bá yẹ wọ́n á migrate fully inú ilẹ̀ Yorùbá. Kí ni nǹkan tí àwọn ọmọ Ìgbò bọ́n ṣe wà yẹn? Ṣé ẹ rè pé bóyá wọ́n ń dúró tìkanra ni? Wọ́n ní nǹkan ogun lọ́wọ́ tó bá di pẹ̀ntúká lè ní ẹ̀rí nǹkan táwọn ọmọ Ìgbò máa dá lára. Kí lẹ̀yin ọmọ Yorùbá ṣe? Kí lẹ ti ṣe? Irú ìmúra wo lẹ ti mú? Ẹnu ẹ̀ ní gbogbo àjìjọ wà tí ò kí ń bólówó nú. Mo máa ń sọ ọ̀run Ìyábọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan ni. Ọ̀run Ìyábọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Tó bá wu Yorùbá kó máa ṣe patí, kó máa jẹ patí, kó máa ṣoríṣiríṣi. Ṣebí patí ni Yorùbá wálé ayé wá ṣe àbí? Ẹ continue láti máa ṣe patí. Ẹnu ẹ̀ ní gbogbo àjìjọ wà. We'll see how it's going to be. Mo sọ yìí mo wí tèmi náà. Ó dàárọ̀. Mama ẹ ṣe ẹjọ́ ẹ jẹ́ kí n kọ sáré áàdì nǹkan kékeré mọ́ nǹkan tẹ́ sọ yẹn. Ẹjọ́ àwa Yorùbá ẹjọ́ ẹ jẹ́ ká ro kinní kan láàrin ara wa. 30 years from now ṣé aṣíwájú ṣì máa wà láyé? Ṣé Ọbásanjọ́ ṣì máa wà láyé? Àwọn Fáṣọlá, Gbàjàbíàmílà, ọmọ ọdún mélòó àwọn máa jẹ́ ń gbà yẹn? Àwọn wo ló máa kù? Ṣìbáwa iná la máa kù. Inú àwa iná ta kù, ẹ jẹ́ ká tún wá rò wọn kan o. Kọ́lọ́hún jọ kó fi ẹ̀ṣọ́ ẹ̀ kó fi ṣọ́ aṣíwájú o, kó má kíkú pa o. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la báyìí ń sìn, ta la lè sọ pé òkè o after aṣíwájú ẹni báyìí la máa òkè nílé concerning Yorùbá ta la máa sọ pé òkè òun next ta ni báyìí tí a ní ṣé ní gbogbo kínní àwọn ọ̀tá wa wọ́n ti rò ó wọ́n ti mọ̀ nǹkan tó ń ṣe ń tiraka nìyẹn. Àwọn gan wọ́n make sure pé wọn ò ní give up because to them wọ́n fi pé in a couple of years wọ́n máa achieve goal wọn. Àmọ́ àwa Yorùbá kí là ń ṣe sí? Kò sí nǹkan tá à ń ṣe sí. À ń bára wa jà, à sọ pé eléyìí kinní kan eléyìí yóò kinní kan, ìyẹn sọ pé kinní kan ṣé ìyẹn là ń bá yín sọ? Gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀sìn ọ̀sìn ọ̀run Ìyábọ̀ kò dẹ̀ ń ṣòro ẹnu rárá tábà tí mọ̀gán tá à ń ṣe sí àgbo kọ́lọ́ máa ka gé ka àbámọ̀ jẹ ni àwa Yorùbá gbogbo báyé ń ronú yìí mo lè máa blame àwọn lórí wa because wọ́n ṣe ń negotiate fún gbogbo èmi ní Nàìjíríà gbogbo gbà yẹn wọ́n ignore so many things wà tó ignore especially ọ̀rọ̀ religion yìí wọ́n set ẹ̀ dáadáa. Ẹ máa wo nǹkan tó wọ́n fi ẹ̀sìn ṣe sáwọn ọmọ Yorùbá wọ́n fi ẹ̀sìn wọ́n fi sọ wá di ọ̀dẹ̀ pátápátá. Ṣé nǹkan tó pé ọ̀rọ̀ Yorùbá yìí ń gbà mí gan mi ò ń fẹ́ dá sí because ká tí òdodo ọ̀rọ̀ láàrin ara wa tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn táwọn kan bá ti wọ mọ́ṣáláṣí àbí táwọn kan bá ti wọnú chọ́ọ̀chì wọn lọ ọ̀rọ̀ máa change o. Èmi ò lè parọ́ fún ọ̀rọ̀ ó máa change. Ó máa change àfi tá a bá fẹ́ máa deceive ara wa lókù. But ìgbà wo la fẹ́ ṣe ogbó kíní yìí dà
ìgbà tí church a lè má a lè mo kí gbogbo lé. mo kí bá mi ẹ má bínú jàre. ẹ̀rọ kí mi náà bá yín dá sí. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé kò sí èyí tí solution ní ká máa wá lọ solution ló lè ṣe nǹkan tó wà lẹ́yìn bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan yẹn ẹ̀ ń wo pé in the next 30 years what is going to become of us àwọn ọmọ tàbí ṣé ilé wa ò ní padà di ilé onílé ṣé aya wa ò ní padà di aya láya because all these people zombie ni wọ́n góò nìkan lọ gbọ́ ọ̀gbọ́kàn but èmi máa bẹ̀rẹ̀ láti different ọ̀rọ̀ mi máa fẹ́ yàtọ̀ díẹ̀ because tá a bá máa wo gbogbo àwọn èèyàn tó ti ń pa yìí tá a bá máa ṣe calculation àwọn èèyàn tó ti ń pa yìí these people they are all Yorùbás ẹ jẹ́ ká forget pé bí àwọn Christian ló ń fall victim jù ká wò wípé àwọn Christian ló ń attack jù but the thing is èmi là sọ̀rọ̀ nípa èyí ẹ̀mí tẹ́mi kún bá sọnù l'Amẹ́ríkà àmọ́ bó ṣe máa ń tèkì wọn bó ṣe máa ń tèkì ẹ̀ personal àwọn èèyàn kọ́kọ́ máa wá kọ́ máa pààyàn ẹni àwọn gọ́ọ̀mẹ̀ntì kọ̀ tí ẹ máa overlook ẹ̀ ẹ̀mí tó pa ẹ̀ ń sìn àmọ́ nǹkan tó máa dì lọ́la àmọ́ pé bí òun ló máa produce bí òun gan ló máa fún wa ní àwọn innovation tó jẹ́ pé a máa fi máa produce a lot of things àmọ́ we can't just be killing ourselves as if ọkàn para wọn bí ìgbà tí bí wọ́n pa ewúrẹ́ bí adìyẹ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹ àmọ́ láìvò tiẹ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa mọ̀ bóyá ẹ̀mí ò jọ wọ́n lójú ni kò tiẹ̀ yé mi and tá bá ń bá ẹran wí ẹ jẹ́ ká máa bá àwa náà ara wa wí o because mélòó ni Ìlọrin mélòó gangan ni Ìlọrin ẹ sọ fún mi because anything tó bá ṣẹlẹ̀ tí àwọn ará bí tó bá ń bẹ̀rẹ̀ sí máa pààyàn ẹni ẹ̀yin ti rí àwọn àfáà tó sọ̀rọ̀ nípa ẹ̀rí ni tó tiẹ̀ jẹ́ àwọn àfáà ilẹ̀ Yorùbá mélòó làwọn àfáà ń sọ they will be less concerned tó bá jẹ́ pé àwọn olórin kan kọrin sìn tó sọ̀rọ̀ nípa àbí bóyá wọ́n borí ẹ máa rí gbogbo ọ̀tọ̀ tó máa bẹ̀rẹ̀ sí máa gbónára we are talking about life here they are not going to see anything wọ́n máa keep quiet táwọn pásọ̀ bá sọ pé káwọn sọ̀rọ̀ wọ́n máa sọ pé àìjẹsìn ṣáwọn kìíní ni wọ́n máa fẹ́ sọ́ di nǹkan míì àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹ kó take action àwọn èèyàn máa wò pé kílé káwọn bá lè rí votes in that area majority of our àfáà ńlá tẹ̀ ń rí nílẹ̀ Yorùbá gbogbo wọn ló gba Ìlọrin kọjá ẹni tó gba Ìlọrin kọjá bàbá wọn kọ nílé kéwù òun ló kọ́ ilé ní kéwù òun ló kọ́ ilé ní kiri kò jẹ́ kọ́ lè nu ara ẹnu láti sọ̀rọ̀ wípé enough is enough ọjọ́ tí àwọn àfáà ilẹ̀ Yorùbá tó bá ti lè sọ̀rọ̀ wípé enough is enough ẹ máa rí pé ọjọ́ náà ní Ìlọrin agbára wọn máa wálẹ̀ díẹ̀ gbogbo àwọn tó ń ṣe Yorùbá nation torí pé àwọn àfáà ò fi bẹ́ẹ̀ support wọn nínú wọ́n máa fẹ́ sọ di religion war ni religion fight gbá kan àwọn kan tí kò dẹ̀ make sense at least ilẹ̀ wa ló yẹ ká kọjá sí we are all Yorùbá ni wà náà before any other things ẹ jẹ́ ká tiẹ̀ fi religion sẹ́gbẹ̀ẹ́ kan àwọn people tẹ̀ ń rí i tó bá mú Kristẹni tó bá mú kéde kọ̀ọ̀rún ẹni iṣẹ́ tó yá níbi you are Islam but tó fà tó bá ti jẹ́ pé Yorùbá ni ẹ́ wọ́n máa ká ẹsẹ̀ kúrò lẹ́nu ẹ̀wọ̀n kò these people are I don't know kọ̀ ronú bá ṣe ń ronú àwa là ń ronú pé a gbọ́dọ̀ wà lóyà sí religion kan àbí kò ń ṣe religion kan ilẹ̀ Yorùbá tó yẹ ká jà sí focus ní lórí tẹ bá ilé ìsọ̀rọ̀ ń sìn tẹ bá ṣe meeting bíbá ń sìn àwọn lára àwọn ọ̀dàlẹ̀kùn ló máa sáré lọ gbé ọ̀rọ̀ lọ sọ fún àwọn àfáà ìwọ̀n tó fẹ́ ṣẹlẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti ń súnbọ̀ and this fight has been going on for a very long time ṣé ìjà tó jẹ́ pé wọ́n ti ń jà láti
láti àwọn fọ́fọ́ fathers wa tó ti ń ja ìjà pẹ̀lú Fúlàní táwọn Fúlàní tí Islamophobia tó ti ń bẹ̀rẹ̀ sí máa bọ̀ láti from donkey years tí kò dẹ̀ stop because they have a mission wọ́n dẹ̀ ń rub it on our face wípé àwọn ní mission and àti ẹ̀rọ wò wípé these people they have mission a kàn ignore gbogbo nonsense tó ń ṣe àkọ́ tiẹ̀ kákún àkákún tó fi pa ọba tó fi pa àwọn ọba bíi méjì tó kidnap àbí àwọn mélòó àtúkàkún up to now àkàn rò pé maybe wọ́n dẹ̀ ń fi story wípé àwọn tó wá láti ta ni just imagine báwo ni àlejò ṣe mọ ibi àbí báwo náà tẹ̀sẹ̀ ń pòwe yẹn náà ibi òkú afọ́jú tó bá ní ṣe pé àwọn aráàlú lójúwe fún báwo ni aráàta kan máa ṣe wá láti Mali àbí Senegal tó ní pọ́ gbọ́ àwọn náà ń wọlé báwo níbo náà ń gbà wọlé eré àwọn náà ń gbà wọlé ta ló ń fún wọn ní gbogbo ìjà olóró tó ń lò gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ lé ẹ̀ka máa ń láti máa put it akọ̀sọ́ pòkè náà àwọn ní àwa intelligent gbogbo intelligent á ní sìn kí la fi dà báyìí hàn kí la fi dà àti bí àtẹ̀sọ̀ nípa àwọn Ìgbò yẹn wọ́n pariwo ni àwọn yẹn tẹ̀yìn sọ̀rọ̀ síta wọ́n yìí ṣe bí kí àmọ́ weak point wọn ready but àwọn lè wọ́n dàbí eku tó wọ́n máa jẹsẹ̀ tó wọ́n máa fa tẹ́gùn sí wọ́n ṣe rí nìyẹn tó wọ́n máa jẹsẹ̀ wọ́n máa fa tẹ́gùn sí ṣé nàrájí sì gòdègò ni tí bó ṣe wọn máa lọ lílé ni we need a lot of petition a ní àwọn at least àwọn ọ̀jọ̀gbọ́n tó wà lórí kìíní ìgbà you guys are doing a very great job gbogbo yín lẹ ń ṣiṣẹ́ gidi I need a lot of petition back and forth láti máa send sọ́dọ̀ àwọn government section àwọn ọlọ́ba because àwọn ọba amukọ̀ rí pé ọkọ̀ tẹ̀ ń jẹun without doing nothing mi ò kí n láti máa sọ̀rọ̀ sọ́ba but tí bá kàn ń wò I don't know what is the kí ni ẹjọba fún in the first place kí ni ẹjọba fún kí ni àǹfààní àṣọba. wọ́n wò pé tó máa ń sọ̀rọ̀ wọn ò ní gba sálárì ni. what to hell with the salary now mo sí òkè náà ṣebí ọba kan nìyẹn ní ṣàwó tí ò gba sálárì tó dẹ̀ ṣe integrity ó dúró lórí. 700 million every month wọn ò ní sọ̀rọ̀ o. ẹ wò. kí wọ́n ń gbà ṣá. ọgbà tó yẹ ló wà láwọn kìíní gbà 700 million 700 million bí ti bá wọ. mo rò pé tó yẹ o mo rò tó yẹ nǹkan tèmi kàn sọ ni pé bàbá nǹkan tèmi sọ nílé yìí my own conclusion is àkọlé wa báyìí these people are coming and they are coming they are not joking àwọn people yìí ń bọ̀ wọ́n ń bọ̀ and their mission is sharia law tó ti kọ́kọ́ gbé wá ẹni wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa sharia law and they have an advocate Ìwó wà ń bẹ̀ ọba Ìwó is one of his advocate tó ń bá wọn sọ pé sharia law àwọn fẹ́ o man yìí ṣe múrí àbí kí lórúkọ ẹ̀ ní Ọ̀yọ́ òun náà ń try láti máa penetrate pẹ̀lú wọ́n fẹ́ gbé sharia wọnú Ọ̀yọ́ this thing ló kọ̀ die down for some times ni o tí wọ́n bá fi lè mú Islamic governor tó bá fi lè jẹ ní Ọ̀yọ́ wọ́n máa tún gbé agenda ẹ̀ dìde o mark my words ní pé sharia law. Agenda is very very close to kini o super close than what you are even saying. So àti sharia law bá wọlé ìgbà ilẹ̀ máa mọ̀ nǹkan tó ń jẹ́ sharia law ìgbà ilẹ̀ máa mọ̀ nǹkan tó ń jẹ́ sharia ìgbà ilẹ̀ máa mọ̀ nǹkan tó ń jẹ́ ìgbà ilẹ̀ wàhálà máa wọlé gangan ìgbà ilẹ̀ máa mọ̀ the full wàhálà èyí tó ṣe fún Tani Ọlọ́run I don't know if you guys know that guy èyí tó ṣe fún Tani Ọlọ́run yẹn kékeré ni tó ṣe kidnap ẹ̀ láti inú Ọ̀yọ́ láti Ìbàdàn tó gbé lọ sí Ìlọrin kékeré nìyẹn yẹ ìdúró ló bí ètí lọ́ba àìsàn ìyẹn máa jẹ́ kékeré ìgbà gangan ni wàhálà yẹ fẹ́ wọlé Yorùbá so
a ní láti máa fún àwọn èèyàn wa ní òye kí ló dẹ̀ ń fa àwọn ibi tó ti ń wọlé ni àwọn òbí wa tó ń gbé ọmọ wa lọ sílé kéwú from the day one tó máa ń fi ọmọ sọ́dọ̀ àfà for very long time. We need to give them a free education. Let them have the mind of their own. Tí àfà bá bẹ tọ́jú ọmọ nǹkan tó bá pọ̀ sí lórí ló máa ṣe náà tó bá ní òkè ẹ pọ̀ṣù ó máa pọ̀ṣù àwọn èèyàn lọ ni because their first count as his father. Ìgbò tó jẹ́ kọ́mọ ẹni ọmọ wà ní ọ̀dọ̀ àfà for very long time tó ń control about 20 ọmọlékéw 30 ọmọlékéw. Instead of them to be in that ilékéw put them in the computer school. Yóò ní pé káwọn ọmọ máa ṣe nǹkan tó máa ní ṣe. Ẹ jẹ́ kí n sáré sùn kan fún lórí ọ̀rọ̀ ilékéw tẹ̀sán sí. Ṣé rí ọba tẹ dárúkọ yẹn mi lè parọ́ fún yín wọ́n need láti stop máa yẹn ASAP. Ṣé mo pé máa yẹn ti ní Islamic school nísìn tó ti ní about 300 or 400 male students ní Islamic school yẹn táwọn ẹ ṣàtìlẹ́ ó ń build the hadith nìyẹn ó ń build the hadith ó ń build díẹ̀ nìyẹn. ó ti yé yín bọ̀bọ̀ yẹn ti ń build wọn díẹ̀ ó ti yé yín wọ́n ti build díẹ̀. This is what we are saying. Exactly. This is what we are saying and a kò lè jókòó sójú kan kakọ̀ fèsì mi kan nídìí gbogbo eléyìí ní kinní the world has even àwọn look at the Saudi Arabia that even the religion gan ti ń bọ̀ àwọn gan ti yọ gbogbo àwọn àti gbogbo sẹ̀ríà kínní wọ́n ti ń kọ̀ tiẹ̀ wọ́n ti ń nísìnyí àwọn night club ti ń wà bar ti ń wà ní gbogbo environment wọn ṣé ìyẹn làwọn àṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bẹ̀rẹ̀ sí máa ṣe nǹkan tí àwọn èèyàn fẹ́ ṣe mọ́ láì fẹ́ máa ṣe agenda wọn nìyẹn agenda wọn ní pé kọ́ ní àwọn olórí tó máa ń dùn tá a bá tètè sọ̀rọ̀ sìn tá a bá tètè bẹ̀rẹ̀ sí máa jà ń sìn tó bá yá wàhálà máa tó bá yá agbára wa ò ní ka mọ́ kọ́dọ̀ wa má dàbí north. ọba wo ló ní ìyẹn náà. kí lẹ sọ. wọ́n ní ọba wo ló ní. olúwo ni. olúwo ni máa yẹn yóò mọ bóyá wọ́n máa gbéyàn lè gbé ṣépè pé mi rò pé wọ́n gbẹ̀bí gan mo rí tó lọ sí ní tiẹ̀ mọ̀ bóyá Amẹ́ríkà ló lọ tó ṣe ń rìn ní airport bíi tout mo pé bọ̀bọ̀ ọmọ ojú ọ̀rọ̀ lárí lélẹ̀ náà tó pọ̀ ọmọ ẹ̀ lọ́lá rí ọ̀nà àìbá àwọn ṣe. ọdún làbẹ́ ṣe gbogbo ilé ìdá a ní láti sí àwọn ọmọ yẹn gangan sí that is reason why àwọn irú ms bàbá tó ń sọ online àwọn evangelist noah all these people support wọn. And yes, all these people need to be telling them what is in the Quran. Àwọn ọ̀gọ́ tó wà nù other religion gbogbo ọ̀gọ́ at least we need to have the a ní láti need that mind láti free will. Irú àwọn tó wà nílé kéwù yẹn bí ọba tẹ̀lé because at the end of the day ẹni tó lọ sílé kéwù sìn kí ló fẹ́ fi ṣe tó bá lọ lé kéwù for maybe for 13 years tó fi kétumọ̀ tí yóò dẹ̀ lọ sí school. Òun náà àfáà náà lòun náà máa fẹ́ ṣe náà àfáà náà ló máa fẹ́ máa ṣe tó bá dẹ̀ ṣiṣẹ́ àfáà yẹn náà á máa fẹ́ lọ sí wọn fẹ́ máa ṣe wáàsì fẹ́ máa ṣe gbòkìní tí ò bá ti rí àwọn èèyàn tó bá ń pè é àbí láti ṣàdúrà fún mọ́ ó wọn máa ṣe nǹkan míì ní gbogbo kí ni ìyá ní àwọn ọmọ yìí ní láti computer school ó jẹ́ tí ò bá ní brain láti lọ sí computer school wọ́n lè ṣe other things wọ́n lè kọ́ṣẹ́ wọ́n lè all this a lot of things tó lè ṣe a lè máa fọmọ sílé kéwú là from 3 years old sílé kéwú títí tó máa fi wọ bíi 14 or 15 or 18 ọmọ yẹn ò ní nǹkan tó fẹ́ ṣe mọ́ that is the only thing tó mọ̀ irú àwọn yẹn ń sìn tó bá dàgbà ń sìn nǹkan tó máa fẹ́ máa ṣe nìyẹn ẹ̀ẹ́dẹ̀ lè sọ pé okay you can't do the Islam again kò lè gbà fún yín láíláí ọgbọ́n tó máa gbọ́ ni nǹkan tó bá jẹ́ Islam nǹkan tó bá jẹ́ Islam nǹkan tó bá jẹ́ Islam láti defend Islam ni ibi táwọn Fúlàní ti ń wọlé nìyẹn ibi tó fi ń sponsor wọn nìyẹn through that route náà fi ń sponsor wọn. Sí ẹni tó bá ní iṣẹ́ okay náà ìwọ tó jẹ́ accountant kí ọkọ wa bẹ́ẹ̀ sìn pé jẹ́ ká jàjà sí jẹ́ ká jàjà ẹ̀sìn wàá kọ́ bá wọ ẹni ẹ̀ pé bẹ́ẹ̀ are you alright èmi tí mo níṣẹ́ mi lọ́wọ́ sọ ẹ́ gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ abeg
because you o ní alternative tó pọ̀ but àwọn yẹn ò fi bẹ́ẹ̀ ní alternative àwọn ọmọ yẹn ò ní alternative because ìkan tó mọ̀ nìkan nìyẹn so wọ́n lè máa lo àwọn ọmọ yẹn wọ́n máa lo influence lórí àwọn ọmọ yẹn so nǹkan tí ẹlẹ́ka máa sọ fáwọn ìyá wa nìyẹn àwọn ìyá tó wà lọ́jà àwọn ìyá tó wà ní kinní ní kọ́ ọmọ yín má sọ wípé èèyàn kan máa ṣe muslim káwọn àìmọye àwọn muslim tó jẹ́ pé kọ̀ tiẹ̀ lọ lé kí ó tó jẹ́ pé yes at least kọ́ ti kírun kọ́ dẹ̀ kírun mẹ́wàá kọ́ ṣe nǹkan tó fẹ́ ṣe kò mean but they have the mind of their own ṣé kò sí àwọn muslim ní Amẹ́ríkà ni ṣé bọ́ wà ní Amẹ́ríkà mi wọ́n lè ń ṣe wọ́n kírun wọ́n ṣe àwọn nǹkan tó fẹ́ ṣe but kò go deep into the Arabic distance nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. sáwọn Yorùbá gan ṣé wọn ò lè dá ilé àwọn just like ilé kíw yẹn káwọn gan dá ilé ẹ̀kọ́ Ògùn ó ti mọ̀ pé àwọn ilé báwọn táwọn build fògùn làwọn eléyìí kóògùn burúkú Ògùn kọ́kọ́ wọn láwọn Ògùn kò dẹ̀. ṣé ìyá Ọlọ́ṣun. ẹgbẹ́ ẹ̀ ló ti fi máa ń sọ̀rọ̀ ẹ̀sìn yìí sí pé àwọn tó ń lísìn wọ́n rí Jésù ni kò ń ṣe ọ̀rọ̀ kékeré lọ̀rọ̀ ẹ̀sìn yìí kò ń ṣe ọ̀rọ̀ tó kéré bẹ́ẹ̀ yẹn serious kìíní very serious kìíní ni o. ẹ̀sìn ni mo bí tẹ̀sìn gbẹ́ ní bọ́dìdì ẹ̀sìn ìwọ Ọlọ́run èmi ní bèbí kan pé tó o bá képo Ọlọ́run àgbọ̀ ẹ̀ Ọlọ́run kìíní lọ́lọ́run his nature is everywhere. ẹ̀yin lè máa wò ó sìn ẹ máa wò ó tó ń ṣe é sìn ní pé ẹ mọ̀ pé ṣẹ̀dá ayọ̀ ò tí ì ṣẹlẹ̀ nísìn àwọn àfáànsìn if you tackle one person now wọ́n máa rope case ẹ̀ ń sìn wọ́n gbé lọ sí Ìlọrin nìyẹn. Imagine. because the case nǹkan tó accuse ẹ fún no kò nẹ́sẹ̀ nílẹ̀ Yorùbá kò nẹ́sẹ̀ ní South West because court máa throw ẹ̀ out today but ní Ìlọrin nítorí kí náà tẹ̀lé lọ́nà ṣé penal code ni nǹkan tó ń lò ń bẹ̀ yẹn ó máa in short ó máa grab ẹ̀ ni tó bá ti grab ẹ̀ lọ́rùn báyìí ó máa kọ́ ó lè wà ń bẹ̀ fún 30 days tí wọ́n ṣe yàn àjọ ìkéṣẹ̀ lọ nǹkan tẹ́kọ̀ gba bíìlì ẹ̀ lé lórí ẹni tó ń gbé Ìbàdàn for instance ẹ wá gbé láti Ìbàdàn lọ Ìlọrin ṣé Ìlọrin mi position kéèsì ẹ ni. sí nǹkan tó wà ń bẹ̀ nìyẹn nǹkan tó wà Nàìjíríà lọ nìyẹn sìn yìí because ìwọ tó bá ti ní ẹsẹ̀ ní Ìlọrin o lè sáré gbìyàn lọ sí o lè gbìyàn láti kò lọ sí Ìlọrin nǹkan tó ń ṣe ń sìn nìyẹn nǹkan táwọn afáàyàn ṣe ń sìn nìyẹn tó bá ti sọ̀rọ̀ sí wọn báyìí wọ́n máa ní pé tó bá ti sọ̀rọ̀ against wọn báyìí wọ́n ti gbé ẹ̀ so gbogbo nǹkan bẹ́ẹ̀ ló yẹ ká look into because ọkàn pa àwọn èèyàn bíi ewúrẹ́ bíi adìyẹ kò make sense now ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ń pa igun á máa béèrè náà. òun gan ni ò jẹ́ kí ìlú tó kẹ́lá nǹkan kan yé mi náà ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ọ̀rọ̀ àwọn herdsmen yìí náà ẹ dúró náà ṣé àwọn ọlọ́dẹ tó ń pa yẹn ṣé àwọn ọlọ́dẹ yẹn ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ni àbí kí ló máa ń lead sí kíní yẹn gangan náà and then again nígbà kí láwọn fẹ́ achieve from pípa tó ń pa àwọn pípọ̀ yẹn jọ ẹ láyé mi dáadáa kí n ṣe. onílé náà ni àwọn tó wà nílé náà ló máa ń sọ táwọn ẹ mọ̀ okay now àwọn tó ń ṣèbàjẹ́ ń sìn because àwọn pípọ̀ yìí kò lè dédé kọ̀ wá from nowhere ọbẹ̀ ó ti ń ṣe kankan lédè àbẹ̀yẹ tí àwọn security ẹ̀ tó ti ń takù wọn ó dẹ̀ náwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn àwọn ẹni máa ń sọ ló máa gbàbọ̀dẹ̀ fún àwọn security wọ́n ti mọ security tó ní wàhálà tó jẹ́ pé ó lágbára tó nógùn àwọn náà lọ máa bá security ẹ̀ jẹun tí ẹ̀ máa fi sọ àṣírí ogun ẹ̀ fún wọn tó máa lọ sọ fáwọn Fúlàní táwọn ẹ̀ máa fi mọ bó ṣe máa handle ẹ̀ so onílé náà ni ọ̀dàlẹ́pọ̀ gan láàrin wa. kì í ṣe pé wọ́n fẹ́ gba ilẹ̀ ọ̀ wọ́n fẹ́ gba oko kò ń ṣe mission wọn nìyẹn. torí ìgbà míì máa ń gbọ́ pé wọ́n ní bóyá àwọn màálù wọn máa ń jẹ oko olóko but mo fẹ́ try láti understand kí ló máa ń to be honest mi ò lè wrap brain mi around there kí ṣé ọkàn máa kúrò nílùú wọn dẹ̀ máa target ìlú kan wọ́n máa lọ bí wọ́n máa lọ. a lot of things is at stake okay na àwọn people yẹn sìn kò níbi tó ti máa kò ní ilẹ̀
tí wọ́n lè ti máa dàrẹ́tì màálù wọn. Kò nílẹ̀ láti máa fi máa dàrẹ́tì màálù wọn. Ọkọ̀ máa lọ sóko olóko, ọkọ̀ máa lọ jẹ anything tó bá bẹ̀. Okay, now for example, maybe ẹ yá owó lọ́wọ́ ẹ̀mọ́ ẹlẹ́yà loan ní bank, or maybe ní just ẹ̀kọ́ lọ yá loan, maybe like 50 million, maybe like 20 million, and you invest in your land through farming. Then gbogbo nǹkan tẹ wá gbìn, pákí gbàgùdà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ gbìn sórí ilẹ̀ yín, ẹ̀ ń dúró de time tẹ máa ṣe kíni, tẹ máa kó èrè oko. So one day ẹ̀kọ́ ní kẹ lọ sóko yín, ẹ̀dẹ̀ láwọn màálù tó ti wọnú bẹ̀ tó ti bá gbogbo ẹ̀ jẹ́, all your investments, and wọ́n tó dẹ̀ lọ yá owó, at least maybe you with collateral, bí i ilé ẹ ló fi dúró àbí one of your property, gbogbo oko yẹn àwọn màálù ti bàjẹ́. Okay, for example, ṣé mo kọjá àyè mi láti ní shop, let me just put it this way, mo ní shop mi sìn, mo ń ta electronics, inú shop mi tí mo ti ń ta electronics àbí tí mo ti ń ta tí mo ti ń ta maggi, mo tilẹ̀kùn shop mi, èèyàn kan wá jálẹ̀kùn shop mi pé báwo ni máa ṣe tilẹ̀ àjọ máa ní gbogbo bẹ̀ ni, kò make sense now. The land is my property, is my land, mo invest lórí land mi. Lovers, ẹ̀yin fans wa, ẹ̀yin viewers, a dúpẹ́ lọ́wọ́ yín. I really appreciate the support yín so far. So ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu àwọn èèyàn yìí. Wọ́n ti sọ òbítíbitì ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa comment, ẹ like, ẹ share, ká fi lè mọ opinion tẹ̀yin náà. So I appreciate the support yín. We love you all. Thanks for watching.